ẹ káàbọ̀ ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan méjì kan látàrí ìkọ̀tí àti ìgbà náà lórí ìlera wa ẹgbẹ́ bó ṣe máa ń sọ pé ìlera òun lọ́rọ̀ wọn wá ní kásà bí olómi ṣe ní kásà àkóbá ilé rẹ̀ bó ṣe rí àwọn kan tí ẹnu ń jẹ tí ó ń ṣe àkóbá fún ara àti àwọn kan tá à ń jẹ tí ó ń ṣara lóore káwá rí pé a fi sí apá àlàáfíà wa ká rí pé à ń mú gbogbo nǹkan tí dókítà wa ní ká ṣe à ń mú ṣe àwa ti wà ní abala tó gbẹ́yìn tó lé ní abala bó ṣe ń lọ tá a máa fi káàdì ètò ńlẹ̀ ní èní abala yìí ni a ti máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àlejò tí àlejò wa náà dẹ̀ ti wà nílé agbára pẹ̀lú wa kí wọ́n ní nǹkan tí a máa pẹ̀kẹ́ lù lẹ́ni òun náà ní ìrètí àwa èèyàn bí ìpolongo ìdìbò ṣe bẹ̀rẹ̀ lẹ́ni gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìpolongo ìdìbò yà tẹ ọkọ̀ létí tó lè bẹ̀rẹ̀ lẹ́ni ìdìbò gbogbogbò tá a wáyé ní ọdún 2023 ti jẹ́ pé oṣù lókùn tí à ń kà báyìí táwa ní àlejò àti bá pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ náà àwọn náà ní arákùnrin Akíntómidé jẹ́ tí wọ́n jẹ́ olùdíje sí ipò aṣojúṣòfin ìjọba ìpínlẹ̀ lábẹ́ ẹgbẹ́ SDP yún ẹgbẹ́ ẹlẹ́ṣin ẹ kú ojúmọ́ mọ́. a kú ojúmọ́ sà. àjíire bí. ẹ ṣé olóòtú ẹ káàárọ̀. inú ìtẹ̀dùn láti ní orí ètò lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tó ní ìmọ̀ nípa ètò òṣèlú tí a bá ń sọ pé ìrètí àwọn ènìyàn gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìpolongo ìdìbò ó bẹ̀rẹ̀ ní èní kí wá ní kí àwọn aráàlú kún máa retí àti pé pàápàá jùlọ ní oríṣiríṣi ẹgbẹ́ ló wà ní orílẹ̀-èdè Nàìjíríà wa ìta sì mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tí wáyé gẹ́gẹ́ bí ìdìbò náà ṣe ń súnmọ́ ẹ máa bá wa nínú ba gbogbo ẹ̀ náà lẹ́kọ̀ọ̀kan tí ẹ máa bá wa yànnà náà ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látàrí kí ni kí àwọn èèyàn kan máa retí. ẹ ṣé olóòtú mo kí Yes, sir. mo dúpẹ́ fún àǹfààní tẹ́ fún mi láti wà níbí ọjọ́ ìní ẹ ṣé gan. Màá kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ INEC tó yẹ pé pẹ̀lú constitution tó act tó bind wọn wọ́n fi ìpele sí bí timetable or schedule of activities ó ti bẹ̀rẹ̀ láti pre-primary, primary and after post-primary. So part of their schedule of activities náà wọ́n fi ní pé ìpolongo ìdìbò ó máa bẹ̀rẹ̀ léni. So because bí ò bá jẹ́ bẹ́ẹ̀ táwọn kan bá okay for example tí irú ẹgbẹ́ APC tó bá ní pé èní la máa bẹ̀rẹ̀ ìpolongo ìdìbò àwọn ẹgbẹ́ tó kù wọ́n lè ní pé àwa àti ṣetán but bí pé INEC ló gbogbo àwọn ẹgbẹ́ wọn wà ní INEC so INEC ló ní constitutional power láti control gbogbo kíni so mo dúpẹ́ pé wọ́n ètò yẹn ṣì ń lọ dáadáa bó ṣe ń lọ. Bí ìpolongo ṣe bẹ̀rẹ̀ léni àwọn nǹkan tí àwọn aráàlú tán ń retí látọ̀dọ̀ àwọn olóṣèlú àbí àwọn ẹgbẹ́ parties, political parties. For me kò pọ̀ púpọ̀ bí kò ṣe wípé wọ́n ń retí látọ̀dọ̀ àwọn olóṣèlú kán má parọ́ fún wọn kán sọ bó ṣe rí. Ara ìrètí wọn náà ni pé nǹkan tẹ́ bá ní pé ẹ máa ṣe ẹ ṣe èyí tẹ́ ẹ bá ní lè ṣe ẹ máa sọ fún wa pé ẹ máa ṣe. Ara ìrètí àwọn olóṣèlú àwọn aráàlú ni pé fún orílẹ̀-èdè Nàìjíríà ń sìn oríṣiríṣi àwọn ọ̀nà bíi security bíi inflation wà so many things ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Pàápàá látọ̀dọ̀ àwọn ààrẹ àwọn tó ń díje fún ààrẹ ipò ààrẹ ẹgbẹ́ SDP nípa security kí lẹ fẹ́ ṣe PDP kí lẹ fẹ́ ṣe APC gbogbo àwọn ẹgbẹ́ náà so àwọn aráàlú wọn ń retí kán gbọ́ látọ̀dọ̀ wọn so by then wọ́n á lè mọ̀ pé ṣé ẹni báyìí ní ká tẹ̀lé ẹni báyìí ló sọ bó ṣe sọ yìí tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan máa da wọ́n á tẹ̀lé ẹni àmọye tá à ń oúnjẹ ń sìn bá lọ sọ́jà kí lẹ fẹ́ ṣe nípa oúnjẹ because àwọn aráàlú wọn ò lè dúró pé kán mọ they can continue kán máa bá lọ bí eléyìí pé wọn lè tẹ̀síwájú lórí rẹ̀. kó tún di ọdún by December ń sìn a tún máa ṣayẹyẹ ọdún ṣe gbogbo ẹ̀ ẹni tó bá mú 50,000 lọ́jà
nǹkan mélòó ló fẹ́ rà tó bá ti ra àpò rice kúrò. So wọ́n ń wá ìyípadà sí rere gbogbo àwọn nǹkan tó ọ̀wọ́n gógó kó wá sílẹ̀. So nínú ìdìbò ìpolongo ìdìbò yìí gbogbo nǹkan tó ń retí ni pé ẹ sọ fún wa bẹ́ẹ̀ ṣe máa ṣe bí gbogbo nǹkan lórílẹ̀‐èdè tó máa fi dá, because tá a bá ní tanra wa orílẹ̀‐èdè bó ṣe wà a nílò ìyípadà. Bẹ́ẹ̀ni. So ìyípadà yẹn àwọn èèyàn wá ń retí pé ok ẹ sọ fún wa bá ṣe máa ṣe ìyípadà yẹn. So by then wọ́n á lè form opinion pé ok o ṣe irú ẹni báyìí nìkan tẹ̀lé àbí ẹni báyìí nìkan tẹ̀lé. Wọ́n lẹ́ni méjì ò kì í pàdánù irọ́. Bẹ́ẹ̀ni. Tá bá rí ẹni tó ń parọ́ olóṣèlú tó ń parọ́ because àwọn èèyàn rò pé òṣèlú irọ́ ni but èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti nínú ẹgbẹ́ tiwa a rí òṣèlú gẹ́gẹ́ bí irọ́. Ẹgbẹ́ ẹlẹ́sìn ẹgbẹ́ SDP a rí òṣèlú gẹ́gẹ́ bí irọ́ ní títí wa àwa máa ààrẹ wa tó ń díje fún ààrẹ Prince Adéwọlé Adébáyọ̀ àwọn náà wọ́n ti ń sọ̀rọ̀ láti ìjọ́ wọ́n ti ń sọ gbogbo ẹ̀ pé nǹkan báyìí náà máa ṣe nǹkan báyìí then tí ìpolongo ìdìbò náà bá tún dé a tún máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pé nǹkan tán fẹ́ ṣe láti ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwa sì mọ̀ wípé ọmọ ṣe because tẹ́ bá wo constitution títí wa constitution ẹgbẹ́ wa constitution tó fi ààyè gba ti ran àwọn aráàlú lọ́wọ́ a nífẹ̀ẹ́ àwọn aráàlú a sì máa ṣe. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó ń díje du ipò ní ìpínlẹ̀ Ondo àwọn ìwà wo gan ni ó yẹ kí ẹ̀yin olùdíje kẹ́ yẹra fún lásìkò ìpolongo ní ìta gbangba? Ẹ ṣé olóṣèlú gẹ́gẹ́ bí olóṣèlú and gẹ́gẹ́ bí aṣáájú kò tẹ́ ń ṣe lásìkò nìkan ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa fùwà bí ọmọlúwàbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìwà ọmọlúwàbí ó ṣe pàtàkì a gbọ́dọ̀ yẹra fún ìwà jàgídíjàgan then even láàrin àwa gbogbo àwa tá à ń díje tó yẹ pé tá à kì í ṣe ọmọ ẹgbẹ́ kan náà a gbọ́dọ̀ rí ara wa gẹ́gẹ́ bí ọ̀tá nǹkan tá a wá ní pé a ń díje láti lọ ran aráàlú lọ́wọ́ mi wá lérò pé bí o bá opá bí o bá òbò lẹ́sẹ̀ kò yẹ kí yẹn kó wáyé kárí ara wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìdíje ni so ẹni tó bá ti já mọ́ lọ́wọ́ so a gbọ́dọ̀ rí ara wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ a gbọ́dọ̀ bára wa jà. tí ó tiẹ̀ ti ìbéèrè yìí jáde ni pé tá bá wo ìdìbò kan tó ti wáyé nínú àwọn ìpínlẹ̀ tí ìdìbò ti wáyé gẹ́gẹ́ bí àwọn ìdìbò sípò gómìnà tí a ti gbọ́ nígbà tí àwọn kan ṣe ìpolongo ìdìbò wọn oníta gbangba ni ẹnìkan ti sọ̀rọ̀ pé ó sọ̀rọ̀ àbùkù bá ẹgbẹ́ mìíràn tó tiẹ̀ tún dárúkọ wọn pé ẹgbẹ́ lébọ́rà ipa àníṣe lébọ́rà kú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ṣé ó tiẹ̀ yẹ kíró àwọn ọ̀rọ̀ yìí kó máa tẹnu àwọn olóṣèlú jáde ṣé mọ̀ pé ó tún lè fa kọ́hùn tó á fi di pé àwọn ẹgbẹ́ kan ní pé ó ń bú ẹgbẹ́ tiwa la fi di pé jà tún wáyé làwọn jàǹdùkú á tún fi máa ṣe ìtahùn àbí dá ìjà sílẹ̀ ni mo á ṣe wí pé sótún lọ́nà kan tí èèyàn lè gbégbà tó fi jẹ́ pé ẹgbẹ́ kan ò ní ta sí ẹgbẹ́ mìíràn àbí ṣé òfin kan tiẹ̀ wà tó dè látàrí pé bóyá ẹnìkan ò ní mẹ́nuba ẹgbẹ́ mìíràn láti ṣe àbùkù àbí láti bẹnu ẹ̀tẹ́lù. Ẹ ṣé olóòtú màá bẹ̀rẹ̀ nípa òfin wà tí wọ́n pé tí INEC wà pé ẹgbẹ́ kan kò gbọ́dọ̀ bà ẹgbẹ́ kejì jẹ́ so màá sì rọ gbogbo àwọn adarí àtàwọn olóṣèlú kan dìrọ̀ mọ́ irú òfin and for me kò di dandan pé ó dìgbà téèyàn bá bú ẹgbẹ́ kan tó bá bú ẹgbẹ́ kejì ok irú àpẹẹrẹ tẹ fún wa sí ẹgbẹ́ tó pe ẹnìkan ní lébọ́rà ẹgbẹ́ títí wọn náà wọ́n lulẹ̀ so kò dìgbà tó bá bú ẹgbẹ́ kan èèyàn ò fún ẹ ní power pé dandan ẹgbẹ́ ti tèmi ló máa wọlé àwọn irú ẹni tó sọ yẹn kò àgbàlagbà ni kò ń ṣe irú ẹni tó yẹ ká gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ lọ lẹ́nu wọn but èmi rọ gbogbo àwọn olóṣèlú tó kù because lẹ́gbẹ́ títí wa ní irú bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ lẹ́gbẹ́ títí wa ọmọlúwàbí ni gbogbo wa ní ẹgbẹ́ ẹlẹ́ṣin àwa ò ní bú ẹgbẹ́ mìíràn nǹkan tá a bá fẹ́ ṣe issue based campaign làwọn fẹ́ ṣe a máa sọ nǹkan báyìí ni ò dá
báyìí la fẹ́ ṣe so kò dìgbà táwa bá bú ẹgbẹ́ kan àwa ní bú. Nígbà tí a bá wo àwọn ìjà tó ń wáyé àwọn ìmíjú ẹ̀wọ̀ òjò tó ń wáyé nínú àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa yìí ṣé ó ní ipa tí a kó ní inú ìpolongo ìdìbò tó ń bọ̀ yìí tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ tó ń kálukú pín tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. láàrin ẹgbẹ́. tá a bá wo àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ẹ rí wípé aáwọ̀ kan ń ṣẹlẹ̀ ní àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan pé ṣé yóò ní ipa kan tí ó kó nínú ìpolongo tí wọ́n fẹ́ ṣe. lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń ní ipa àwọn àgbàlagbà wọn ní pé ògiri tó bá lanu. bẹ́ẹ̀ ni aláǹgbá wọ ọbẹ̀. aláǹgbá máa ń wọ ọbẹ̀ so tá a bá rí ẹgbẹ́ tó yẹ pé táwọ̀ wà láàrin wọn ó máa ń léwu lọ́pọ̀lọpọ̀ pàápàá bá ṣe ń súnmọ́ ìpolongo ìdìbò àti ìdìbò fúnra so ó ṣe pàtàkì tá a bá rí irú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ kan wá bá ṣe máa fi wọ̀rọ̀kọ̀ ṣàdá kan parí aáwọ̀ tó bá wà láàrin because tá a bá bá aáwọ̀ yẹn wọnú ìgbà ìdìbò ó máa ń léwu gan but inú ẹgbẹ́ tiwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí aáwọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa tí bá ṣe ń sọ̀rọ̀ Ọlọ́run á sì ràn án lọ́wọ́ náà dé ìgbà tá a máa dìbò náà pé kò ní sí aáwọ̀ kò sí bí tẹni méjì bá ti wà papọ̀ gbọ́n mi sí omi ò tó but ability láti yanjú gbogbo àwọn aáwọ̀ yẹn ó ṣe pàtàkì so gbogbo àwọn ẹgbẹ́ tó yẹ pé tán jà yẹn kan wá bá ń ṣe máa parí ẹ̀ ọ̀tàn bá wá parí ẹ̀ àǹfààní tó wà ń bẹ lélẹ̀ àǹfààní wà ń bẹ fún àwọn ẹgbẹ́ tó kù àǹfààní wà ń bẹ fún àwọn ẹgbẹ́ tó kù. irú àǹfààní wo ló wà ń bẹ fún àwọn ẹgbẹ́ tó kù? olóòtú àǹfààní wà ń bẹ fún àwọn ẹgbẹ́ tó kù mi ní sọ́jọ́ ẹ̀. torí wọ́n ti wò pé àwọn nǹkan tí wọ́n bá ti fọwọ́sowọ́pọ̀ àwọn ò lè lo àǹfààní tí alátàrí àlàkalẹ̀ sí àjọ INEC ṣe wípé kí ìpolongo òbò kó bẹ̀rẹ̀ ní òní. ǹjẹ́ ṣé tí ẹgbẹ́ ẹlẹ́sìn bá nítọ̀ ẹni tí INEC sọ pé ká bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ ṣé ó ṣeé ṣe fún ẹgbẹ́ ọlọ́bùrẹ̀là wípé àwọ̀ ò tí ì bẹ̀rẹ̀ wá jẹ́ tí wọ́n di ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí dandan ni kó jẹ́ pé gbogbo ẹgbẹ́ gbúdọ̀ bẹ̀rẹ̀ ìpolongo òbò? dandan bó ṣe rí lélẹ̀ ìpolongo ìdìbò ti bẹ̀rẹ̀ lẹ́ni officially tí INEC ti bẹ́ẹ̀ni tí wọ́n ti fọwọ́ sí so gbogbo ẹgbẹ́ ń sìn so wọ́n ní láti ìjọ ẹ̀ di ìgbà tí ìpolongo ìdìbò tí INEC ní pé ọjọ́ yẹn gangan yóò parí so gbogbo nǹkan tán wá fẹ́ ṣe àwọn ẹgbẹ́ wa jókòó wọ́n á fi like a kind of schedule of activities. wọ́n ṣe bí wọ́n ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan. ìpele pé ok jẹ́ kí n for instance ààrẹ wọ́n wò pé ok ìjọba ẹ̀ a máa lọ Kano ìjọba ẹ̀ so gbogbo nǹkan tó máa ṣe yẹn láti orí ààrẹ dé ìsàlẹ̀ within that period of time so èèyàn ò lè bẹ̀rẹ̀ kó tó di pé INEC sọ pé ká bẹ̀rẹ̀. wọn sì tún lè ṣe lẹ́yìn ìgbà yẹn o. so gbogbo nǹkan tá a máa ṣe gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́. ìyẹn ni pé kì í ṣe dandan sáà ni pé kí wọ́n jọ bẹ̀rẹ̀ ní ọjọ́ kan náà kí gbogbo ẹgbẹ́ ó jọ parapọ̀ pé èní tó jẹ́ ọjọ́ Wednesday o tí wọ́n sọ pé ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ọlọ́bùrẹ̀là ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lénìí ẹgbẹ́ ẹlẹ́sìn ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lénìí. kò di dandan kò di dandan kò di dandan. jẹ́ ìjìyà kan tiẹ̀ wà nínú òfin fún ẹni tí ó bá kọjá iye gbèdéke tó ń filẹ̀ pé kí wọ́n fi ṣe ìpolongo ìdìbò bóyá lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ pé ìjọba ìlú ìpolongo ìdìbò máa wá sópin tí àwọn sì tún tẹra mọ́ tí wọ́n sì tún ṣe ìpolongo ìdìbò wọn lọ ṣé ó wà nínú òfin pé ìjìyà tàbí àlàkalẹ̀ tí ó bá ti wà fún ẹni tó bá sì tún ṣe bẹ́ẹ̀ ṣé ó wà nínú òfin? ẹ ṣé olóòtú ìjìyà wà fún ẹni tó bá kọjá ìgbèléke tí INEC ti fi lélẹ̀ pẹ̀lú gbogbo ìta àti ṣe sẹ́yìn mi tí ì rí ẹgbẹ́ tó kọjá ọjọ́ because ìjọ tán ní pé ká ṣe primaries kò sẹ́ni tó ò lè kọjá ẹni tó bá wá kọjá ẹgbẹ́ tó wá kọjá
ìjìyà wà fún lábẹ́ òfin tí INEC tó máa ń gbé wọn lọ court. Ìjìyà wà fún wọn. Irú ìjìyà wo ni, ṣé wọ́n yọ kúrò ní ipò ni àbí wọ́n san owó? Tó bá yẹ pé kán san owó, àwọn ẹgbẹ́ mi gbà wọ́n á máa. Wọ́n sọ pé kò kúkú jowó lọ. But ó ju owó. Ó ju owó. Ẹjọ́ olóòtú ó ju owó. Nígbà tá a bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo dúpẹ́ lọ́wọ́ INEC torí òfin tó dìde gbogbo wa. Ìyẹn lá jẹ́ kí n sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó easy láti tà. Nǹkan tá a need olórí tó nífẹ̀ẹ́ aráàlú and tó lágbára. Nítorí pé okay, for instance bí gbogbo INEC tán fi gbogbo àyè yẹn sílẹ̀ pé ìjọba ní ká bẹ̀rẹ̀, báyìí ní ká bẹ̀rẹ̀, and gbogbo àwọn party yẹn gbogbo wa náà la ṣe ń try as much as possible pé okay, a gbọ́dọ̀ kọjá gbogbo ìjọ yẹn. So that means pé tá bá ní olórí, for instance irú àwọn Boko Haram nsìn, tá bá rí olórí tó yẹ pé ó sọ pé okay, dandan nǹkan báyìí ní ká ṣe nípa ẹ̀, á di ṣíṣe. Because tí àwa olóṣèlú tá bá lè tàpá sí òfin INEC, because ìjìyà tó wà ń bẹ̀ ó lágbára, abẹ́ òfin kò ń ṣe pé bí INEC kàn wọn kàn àdédé dìde àmì ọ̀gá wọn, kò ń ṣe pé bí gbogbo nǹkan tó bá sọ abẹ́ òfin ti wà ń bẹ̀ tó de gbogbo aráàlú. So a rí nílò adarí tó lágbára, tó nífẹ̀ẹ́ aráàlú, tó lè ṣe bó ṣe nǹkan tí SDP tálẹ̀ fẹ́ provide yẹn. Níbi ọ̀rọ̀ tí ẹ sọ pé òfin àwọn INEC, ṣé òfin yìí ni INEC ṣe fúnra wọn ni àbó papọ̀ mọ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà gangan lára ẹ̀ náà ti yọ jáde? Ó láwọn kankan tán yọ jáde but ó yàtọ̀ sí constitution Nàìjíríà, electoral act wọ́n pè tí àwọn INEC. So basically INEC ló wà fún wọ́n pè ní do's and don'ts of INEC. Ṣíṣe àti má ṣe àti INEC àtàwọn ẹgbẹ́, gbogbo ẹgbẹ́ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà abẹ́ INEC náà wà. Òfin yẹn ló ní pé kí INEC kó rẹ́gísítà gbogbo àwọn ẹgbẹ́. Òfin yẹn ló tún padà fi àyè gba INEC pé tá bá rí ẹgbẹ́ tí ò ṣe dáadáa nígbà ìdìbò, INEC lè yọ kúrò. So gbogbo òfin tó jọ mọ́ ẹgbẹ́ àti ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà, INEC ló fi ń fàyè gbà wọn láti máa darí ẹ̀. Ẹ ṣé púpọ̀ àlejò mi, ẹ kú àtótónu àtàárọ̀. Ẹ̀yin ará ilé, ìkànnì KAFTAN TV Yorùbá náà lè ṣe wà níbi tá a ti ń ṣàfojúsùn àjẹ ètò rẹ̀ wá. Ní báyìí jẹ́ ká dókè lọ́hùn ká lọ rí mu mi, ẹ má yí kúrò bẹ́ẹ̀ o, à ń padà bọ̀. Ẹ káàbọ̀ para ẹ̀yin ará ilé, ìkànnì KAFTAN TV náà lè ṣe wà níbi tá a ti ń ṣàfojúsùn àyè ètò rẹ̀ wá lórí ètò yìí, ètò Kaaro Oojire. Abala tó gbẹ̀yìn ètò náà la wà fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ ẹ̀yin abala bó ṣe ń lọ níbi tá a ti máa ń gbàlejò tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọrùn pẹ̀lú àlejò. Kí wá nìkan tá a ti ń pẹ̀kẹ́ lù látẹ̀kọ́ kó tó rí pa kọjá lọ sókè lọ́hùn lọ rí mu mi. Òun náà ni ìrètí àwọn aráàlú bí ìpolongo ìdìbò ṣe bẹ̀rẹ̀ lénìí. Táwa ni àlejò àtàjọ ń pẹ̀kẹ́ lù ọ̀rọ̀ náà. Àwọn náà ni arákùnrin AKINTOMIDE Jerry tó ń jẹ́ olùdíje sí ipò aṣojú-ṣòfin ìjọba ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Níbi ọ̀rọ̀ ìpolongo ìdìbò yìí, tá bá rí ẹnìkan tó ń díje ju ipò kan ní orílẹ̀-èdè Nàìjíríà tó wá jẹ́ pé nígbà ìpolongo ìdìbò tàbí ìgbà tí ìpolongo ìdìbò gan tiẹ̀ ti wá kásẹ̀ nílẹ̀, nǹkan àbí òmíràn wá ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà tó fi di pé bóyá wọ́n nílò láti pààrọ̀ ẹlòmíì gbogbo sojú àwọn, ṣé ààyè tiẹ̀ gbà? Torí ẹgbẹ́ kan wà lẹ́nu lọ́lọ́ yìí tí wọ́n sọ pé olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ àwọn yẹn wípé wọ́n wo àwọn àṣemáṣe kan tó ṣe nígbà tí wọ́n ṣe ìdíje abẹ́lé, fún ìdí èyí pé àwọn fún níwèé kó lọ rọ́kún pé àwọn rọ̀ ní oyè, tí wọ́n sì sọ pé arákùnrin yìí ní àǹfààní láti gbé ẹgbẹ́ náà lọ sí ilé ẹjọ́ nítorí pé ó ti jáwé olúborí nínú ìbò abẹ́lé tó wáyé, ẹ̀tọ́ ẹ̀dẹ̀ ni. Ìgbà tó ti jáwé olúborí yìí,
kí ló dé tí wọ́n tètè wo ìpìlẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ó lọ síwájú báyìí. Tó bá jẹ́ pé ẹnìkan nínú ẹgbẹ́kẹ́gbẹ́ tí ó wá jẹ́ pé lẹ́yìn ìpolongo ìdìbò wọ́n wá rí pé bóyá ó ṣe màgòmágó nínú ìbò abẹ́lé, ṣé àyè tẹ̀ wá láti pààrọ̀ irú ẹni bẹ́ẹ̀ ní irú àsìkò báyìí? Òfin fi àyè gba irú ẹ̀ tí wọ́n á lọ sílé ẹjọ́, kò ń ṣe pé bí ẹgbẹ́ yẹn or àwọn àgbààgbà ẹgbẹ́ náà máa ń jókòó pé okay wọ́n discuss no tó bá ti lè ṣe ìdíje yẹn during primaries tó bá ti ṣe tí wọ́n dẹ̀ ti announce pé ní báyìí ló jáwé olú but tó wáyé pé later náà wọ́n á discover pé kìíní so wọ́n á lọ sí court so ìdájọ́ ilé ẹjọ́ yẹn náà fi mọ̀ pé ok ṣé wọ́n á yọ ẹni so tí ilé ẹjọ́ bá ní pé káwọn yọ ẹni ẹ̀ then INEC gbọ́dọ̀ yọ ẹni ẹ̀, wọ́n á fi orúkọ ẹlòmíì wọ́n á fi rọ́pò ẹni ẹ̀ so ó wà lábẹ́ òfin láti yọ nǹkan tí ṣé ìyún ni wípé àwọn tó bá ń díje sí ipò kan wọn nǹkan kan ń ṣe àyẹ̀wò kí wọ́n bíi tí wọ́n ń pè ní screening kí wọ́n wò fínífíní pé kí ni irú ẹni yìí ti ṣe tẹ́lẹ̀ o kí ló ti ṣe tẹ́lẹ̀ kó tiẹ̀ tó di wípé wọ́n gbé síta pé kó díje fún ìdìbò abẹ́lé kó tó wá tẹ̀ di pé bóyá wọ́n wà mọ̀ ṣe ìpolongo òbò ó ṣe jẹ́ wípé bóyá lẹ́yìn ìgbà tí wọ́n bá wá ṣe ìdíje abẹ́lé tán tí wọ́n ti fẹ́ mọ bẹ̀rẹ̀ ìpolongo òbò wá ni wọ́n wá ṣe sọ wípé ó ti ṣe irú nǹkan báyìí kí ló dé tí wọ́n ṣe ti mọ̀ ṣe kó tiẹ̀ tó di pé wọ́n fún irú ẹni ní ààyè gan. ẹ ṣe olóòtú lẹ́gbẹ̀ẹ́ títí wa mo sì mọ̀ pé ó ń ṣẹlẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ tó kù a ṣe screening gbogbo ìwé wa náà wò fíní. nígbà kan ara àwọn kan tó yẹ pé ìwé títí wọn tí ó tán mọ̀ pé tán bá fi ẹni yìí sí ó lè dìjà lọ́jọ́ ọ̀la wọ́n wá bá ń ṣe fọwọ́n ṣe gbogbo lọ́dọ̀ títí wa ń sìn kò mo sọ lẹ́ẹ̀kan kò sí àwuyewuye because gbogbo ìwé wa náà wò ní fínífíní but èèyàn ò kí ń gbọ́n tán ọ̀hún míì ṣé kí n sọ pé wọ́n wà desperate wọ́n mọ̀ bẹ́ẹ̀ ok ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ àti rí mínísítà kan nígbà kan tó yẹ pé ó ti lò bí ọdún mélòó lórí nínú ìjọba later náà ṣe rí pé lára ìwé NYSC tí kò ń ṣojúlówó ìwé ayédèrú and ẹ̀sìn so nírú ìpele tó yẹ pé federal level ni but one way or that tó yẹ pé so later náà ṣe èdè so ìgbà míì a máa rí ìkan tàbí òmíràn tó yẹ pé tó máa ń wáyé so but láìsí àti ilé ẹjọ́ fi wà so tó máa tó wá discover pé maybe irú ìwé tí irú ẹni tó fi lélẹ̀ tí ò bá dá wọn á lọ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá sì ti rí pé lóòótọ́ ni wọ́n á yọ irú ẹni ẹ̀ wọ́n á sì sọ fún INEC pé kó yọ irú ẹni ẹ̀ INEC àṣẹ. bí ìpolongo ìdìbò wa ṣe bẹ̀rẹ̀ ní èní báyìí àwọn bó gan ni ìpolongo ìdìbò tiẹ̀ ti lè wáyé ṣé ó lè wáyé ní àwọn ilé ọlọ́run àwọn ilé ẹ̀sìn gbogbo àbí ní àwọn àárín ọjà nìkan náà ni ó ti lè wáyé? ẹni tó bá máa lọ ilé ọlọ́run kò yẹ kí ilé ọlọ́run kó di ibi tá a ti polongo ìdìbò kò ló àwọn kan fẹ́ máa ó sì pẹ̀lú ara àdójúkọ tá à ń dojúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká rí ara wa gẹ́gẹ́ bí ọ̀kan èmi gẹ́gẹ́ bí Kristẹni tí mo bá ti ń lọ inú church láti lọ campaign ṣé màá lè lọ mosque láti lọ campaign tí mi bá lè lọ mosque láti lọ campaign ṣé mò ń sọ wípé kí àwọn Kristẹni nìkan kan dìbò fún mi nìyẹn kí àwọn mùsùlùmí kan má dìbò fún mi ìgbà tí mo bá débẹ̀ ṣé Christian nìkan mo fẹ́ lọ ṣàṣojú ni so lọ́kàn ti tèmi èmi rò pé ká fi ilé Ọlọ́run ká fi sílẹ̀ àti church àti mosque a lè lọ ká lọ gbàdúrà ọkàn yẹ pé ká lọ àwọn tá a fẹ́ lọ polongo ìdìbò fún náà tán bá kúrò nílé Ọlọ́run gbogbo wọn náà
wọ́n sì tún wà lágbègbè wa. So ìgbàkigbà tá a bá fẹ́ lọ polongo bó jẹ́ ọjà àbí ìta gbangba gbogbo ọ̀rẹ́ náà wọ́n sì máa wá. So àti Christian àti Muslim even níbi ìpolongo ẹ̀ wọ́n lè dúró tira tí ò ní sí ẹlẹ́yàmẹ̀yà. But tá a bá ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà pé èmi gẹ́gẹ́ bí Christian màá lọ church lọ campaign ẹ̀yin Muslim kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ká wá wo bí ààbò orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ó tiẹ̀ tọ́ láti ṣe pé àpéjọpọ̀ ìta gbangba láti ṣe ìpolongo ìdìbò ṣé ó tiẹ̀ tọ́ kó wáyé pẹ̀lú bí ètò ààbò ṣe rí lórílẹ̀-èdè wa yìí? Mo gbàgbọ́ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n á wá nǹkan ṣe sí pàápàá gẹ́gẹ́ bí ìpolongo ìdìbò tó ti wáyé. For me and for us in our party, I think we have confidence in Nigerian military and police. Tán bá fẹ́ really ṣe iṣẹ́. So mo gbà wọ́n níyànjú pé kán fi ààbò tó péye wọ́n dáàbò gbogbo àwa ẹgbẹ́ àtẹgbẹ́ kìíní àtẹgbẹ́ kejì kan àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tó yẹ pé tá a fẹ́ lọ ṣe ìpolongo ìdìbò fún kan dáàbò bò wá. Nítorí pé lásìkò yìí Ọlọ́run ní jẹ́ ká rí ìdààmú, Ọlọ́run ní jẹ́ ká rí Ọlọ́run ní jẹ́ ká rí because ó sì ṣe ní láàánú pé irú ìbéèrè ó wáyé because nítorí pé wàhálà wà lórí ilẹ̀-èdè Nàìjíríà náà. So mo fi àsìkò yìí pàrọwà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí pé a gbọ́dọ̀ máa wà ní ìfòyà ní gbogbo ìgbà. Ẹni tó fẹ́ lọ sóko ẹ̀rù á máa bà, ẹni tó fẹ́ travel ẹ̀rù á máa bà. So gbogbo kìíní ni ò gbọ́dọ̀ tẹ̀síwájú, kò gbọ́dọ̀ continue. So mo fi àǹfààní pàrọwà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kán dìbò fún ẹni tó lè ṣe tí ò ní sí pé bóyá ìfòyà wà fún wa. Ẹni tó fẹ́ lọ ọjà ẹ̀rù ń bà. Dìbò fún ẹgbẹ́ ẹlẹ́ṣin, dìbò fún ààrẹ wa tí mo mọ̀ pé mo mọ̀ ṣe dáadáa. Ẹ ti bá wa mẹ́nu bà àwọn ìrètí àwọn aráàlú láti ọ̀dọ̀ àwọn tí ń díje. Kí wá ni ìrètí àwọn tí ń díje sí ọ̀dọ̀ àwọn aráàlú? Kí ni àwọn tó ń díje sí ipò kan tàbí omi, kí ni wọ́n ń retí lọ́dọ̀ àwọn aráàlú lápapọ̀? Ẹ ṣé olóòtú. Ìrètí títí wa pọ̀ ju wípé ká tó bẹ̀rẹ̀ election pàápàá nígbà tá a bá ń ṣe ìpolongo káwọn aráàlú kan ṣọmọ jẹ́jẹ́, káwọn náà kan ṣọmọ olúwàbí, pàápàá àwọn ọ̀dọ́ wa kán mọ́ ṣe jàgídíjàgan nígbà ìpolongo ìdìbò. Kán mọ́ fi ara wọn sílẹ̀ pé ẹgbẹ́ báyìí pé mo fẹ́ lọ da ìpolongo ìdìbò ẹgbẹ́ ẹnì kejì. So gbogbo wọn náà kan jẹ́ ká ṣe kí gbogbo ẹ̀ kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Gbogbo pátì tó bá wá tán fẹ́ wá polongo ìdìbò fún wọn, ẹ listen sí wọn, ẹ tẹ́tí balẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tó bá ní sọ. So ẹ̀yin náà ẹ wá mọ ẹni tó ń sọ òótọ́ àti ẹni tó ń pa irọ́. Jẹ́ ìkíní. Ìkejì ńbẹ̀ ni pé nígbà tí ìpolongo náà tó bá ti parí, ọjọ́ ìdìbò ó ṣe pàtàkì kí gbogbo àwọn èèyàn kan jáde. Kí n tó sọ yẹn, láìpẹ́ láì jìnnà ó yẹ pé àwọn INEC wọ́n á kó àwọn tó ń ṣe register tí wọ́n forúkọ sílẹ̀ fún ìdìbò kan lọ gba káàdì wọn, PVC wọn, kan gbà kan jáde because agbára tán ní láti dìbò, láti yí gbogbo nǹkan tá à ń sọ pé kò dáa yìí, agbára tán ní láti yí padà ni. So tó bá dọjọ́ ìdìbò kan jáde náà ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ kan lọ dìbò fún ẹgbẹ́ tó tẹ́ wọn lọ́rùn. Má sì tún pàrọwà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn olùdìbò. Ẹ má jà gbowó lọ́wọ́ àwọn olùdìbò lọ́wọ́ àwọn tó ń díje because dàbí pé èèyàn ń gba àǹfààní ọjọ́ ọ̀la wọ́n ti san fún ti ń san fún.
mo lọ ìpàdé kan, so àwa ń sọ̀rọ̀, mo á béèrè lọ́wọ́ pé inú oko ni pé màmá tẹ́ bá ní kòkó, èmi ń ra kòkó, mo wá ra kòkó lọ́wọ́ yín, mo sanwó fún yín, tó bá di ọ̀la ṣé ẹ máa padà wá béèrè kòkó lọ́wọ́ mi? Ní pé rárá, bó ṣe rí nìyẹn. Ìgbà tí mo bá díje tẹ́ ti gbowó lọ́wọ́ mi pé kẹ́ tó dìbò fún mi, mo sanwó fún yín, tó bá dọ̀la tẹ́ ẹ̀ níná, tọ́nà yín ò dáa, tẹ́ ẹ̀ lómi, hospital yín, ètò ẹ̀kọ́. Ẹ wo ìgbà tí àwọn ọmọ iléèwé ń sìn, àwọn ọmọ yunifásitì tán ti wà nílé nítorí kíni? Torí owó. Bẹ́ẹ̀ni. Kò yín. So mo pàrọwà fún àwọn olùdìbò pé kán jọ ẹ dìbò lọ́kàn yín fún ẹni tọ́kàn yín yọ sí. Àwọn ìgbésẹ̀ wo ló yẹ kí àwọn ẹgbẹ́ tí ó bá fẹ́ lo gbàgede kan láti ṣe ìpolongo, àwọn ìgbésẹ̀ wo ló yẹ kán gbé? Torí mo ti rí ìrírí kan rí nígbà tí ẹgbẹ́ kan sọ pé àwọn fẹ́ ṣe ìpolongo ìdìbò wọn, tí wọ́n ti mú gbàgede kan pé àwọn fẹ́ lò, tí ìjọba ìpínlẹ̀ náà dẹ̀ ń jẹ́ kó yé wọn wípé wọn ò gba àṣẹ lọ́wọ́ àwọn pé àwọn fẹ́ lo ibẹ̀, tí wọn ò dẹ̀ jẹ́ kán rí ibẹ̀ lò, tó wá jẹ́ pé wọ́n ṣẹ̀ padà lọ lo ibòmíì ni. Ló wá ṣe jẹ́ kí n béèrè pé ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí àwọn ẹgbẹ́ gbé tí wọ́n bá fẹ́ lọ ṣe ìpolongo ìdìbò níbì kan, pé ṣé ó yẹ kí wọ́n kọ́kọ́ kọ ìwé sí wọn ni àbí yẹ kí wọ́n ti pè wọ́n kalẹ̀? Ẹ ṣé olóòtú, nǹkan tó yẹ kán ṣe gbogbo ẹgbẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ẹgbẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo ń sìn ọmọ ẹgbẹ́ APC ni. Bó tiẹ̀ jẹ́ pé ọmọ ẹgbẹ́ APC náà fẹ́ lo stadium for instance sí, wọ́n gbọ́dọ̀ kọ̀wé pé ìjọba yìí lágbo báyìí a fẹ́ lo ibi báyìí báyìí fún nǹkan báyìí báyìí. Pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn gan ló wà lórí nǹkan tí òfin fi kalẹ̀ ni. So nǹkan kan náà ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ tó bá fẹ́ lo bẹ̀, wọ́n á kọ̀wé. Tó bá ní owó tó yẹ kán san, wọ́n á sọ fún wọn pé iye báyìí ní kẹ́ san, wọ́n á sì san, wọ́n á lo ibẹ̀. But ó máa ń ṣẹlẹ̀ wípé tí ẹgbẹ́ kan bá wà lórí àlééfà, tí ẹgbẹ́ míì tó wá fẹ́ wá lo ibì kan, ó máa ń ṣe ní láàánú pé wọn kì í fààyè sílẹ̀ nígbà míì pé kán lo bẹ̀, tí ò sì dá. So màá pàrọwà fún gbogbo àwọn tó wà ní ìjọba ń sì pé ẹ jẹ́ á fààyè gba gbogbo ẹgbẹ́, ìkọ̀kan náà ni gbogbo wa. Nílẹ̀ tí ni pé ẹ ní fi ààyè sílẹ̀ fún ẹgbẹ́ méjì láti lo ibẹ̀ lọ́jọ́ kan náà. So ìjọ tán bá fẹ́ lo bẹ̀, ẹ fún wọn láàyè kí òfin kó dè wọ́n pé nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe, nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe. Gbogbo wa sì lọ́rọ̀. Tá bá ní ká sọ nípa ààbò nígbà ìpolongo òbò, ṣé mọ̀ wípé kì í ṣe ẹgbẹ́ ẹyọ kan ni ó fẹ́ ṣe ìpolongo òbò, àwọn ẹgbẹ́ tó fẹ́ ṣe pọ̀. Tí wọ́n bá wá sọ pé dáa náà á fún yín ní ọlọ́pàá o, ǹjẹ́ àwọn ọlọ́pàá tí wọ́n tiẹ̀ lè fún ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣé yóò tiẹ̀ tó, ṣé yóò kárí? Bó ni ààbò àwọn èèyàn, bó ni ó ṣe rí ní ìgbà ìpolongo òbò? Torí ẹlòmíì ò mọ̀ wò pé èmi ò mọ̀ nílò kó mọ̀ di pé olúwarẹ̀ ó lọ kò ní padà wálé mọ́. Kí ni ààbò tí àwọn tó ń díje sí ipò kan tàbí mi tí wọ́n ti ṣe sílẹ̀ tí ẹ̀mí oníkálukú tí ó fi wà lálàáfíà? Ààbò wà, à ń fọkàn àwọn aráàlú balẹ̀ pé kán jáde, ààbò tó péye ó wà fún gbogbo àwọn aráàlú nígbà ìdìbò. Àwọn ẹgbẹ́ ọlọ́pàá wa wọ́n kún ojú wọn, àwọn àmì wa náà wọ́n sì kún ojú wọn. Tẹ́ bá sì wo ìpínlẹ̀ Ondo náà ń sìn, a tún ní àwọn aláàbò ìpínlẹ̀ wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn. So gbogbo ẹ̀ náà wà, àwọn civil defence náà, àwọn náà. So gbogbo wọn wọ́n kún ojú wọn láti dáàbò bo àwọn aráàlú pàápàá nígbà ìpolongo ìdìbò. So kí gbogbo àwọn aráàlú kan fọkàn balẹ̀, kan jáde. Ó dà, ní àkótán ìbéèrè tí mo fẹ́ bi yín yìí, mo kàn fẹ́ kí ẹ bá mi gba àwọn ọ̀dọ́
ní àmọ̀ràn ni bí ìpolongo ìdìbò ṣe bẹ̀rẹ̀ lénìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n ti wà nílé láti bí oṣù méje tó yẹ pé iléèwé ẹ̀kọ́ gíga ti daṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ẹ bá mi gbà wọ́n ní àmọ̀ràn lórí ìgbésẹ̀ wọn bí ìpolongo ìdìbò yìí ṣe bẹ̀rẹ̀ yìí. ẹ ṣe olóòtú mo gba àwọn ọ̀rẹ́ mi because ọ̀dọ́ náà lèmi mo gbà wọ́n níyànjú pé ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan ẹ má jẹ́ ká fi ara wa lẹ̀ fún olóṣèlú kankan láti lò wá fún wàhálà àbí láti lọ dá ìjà sílẹ̀ níbikíbi ìdá ó jẹ́ gbàgede àbí níkọ̀rọ̀ tá bá wo àwọn olóṣèlú àwọn àgbààgbà olóṣèlú nírú àsìkò yìí ní rí àwọn ọmọ tiwọn so kò wá yẹ kó jẹ́ pé ọmọ ọlọ́mọ ọ̀yẹ̀ kan lọ so àwọn ọmọ ọlọ́mọ náà kàn má fi ara wọn lẹ̀ láti lò kò sí iye tán fẹ́ fún yín tó tó ẹ̀mí títí yín náà èmi sì máa ń sọ fún àwọn youth pé kò sí ipò tí olóṣèlú kankan wà lénìí tí ìwọ náà tó lè débẹ̀ so but tó bá ti wá fi rẹ̀ lẹ̀ fún jàgídíjàgan kò ní dá nǹkan kan wà kọ́sẹ̀ mi máa ń láìka àti sòótọ́ nǹkan kan wà tí olóṣèlú máa ń ṣe ẹni tó máa lò fún jàgídíjàgan nígbà ìpolongo wọ́n ti mọ̀ pé ok jàgídíjàgan ni wọ́n lè ṣe specialization ti tiẹ̀ ní nígbà tán bá débẹ̀ tí àǹfààní wà wọ́n bá rántí ẹ̀ wọ́n á rántí ẹ̀ pé no jàgídíjàgan ni wọ́n ń ṣe o lẹ́tọ̀ọ́ láti bá wa ṣèjọba. ẹ ṣé púpọ̀ àlejò mi ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ ní àtẹnu àlejò wa arákùnrin Akíntómidé Jerry tí wọ́n ti bá wa sọ èyí tí ń ṣe òdodo ọ̀rọ̀ pàápàá jùlọ àwa ọ̀dọ́ àsìkò rẹ̀ láti rí i pé a lo ọgbọ́n orí wa ká rí i pé àfa jàgídíjàgan àfira wa sílẹ̀ torí wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun ni èṣù ń yá lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́tí pẹ́ tí wọ́n sọ wọ́n lẹ́ni tí wọ́n bá lò fún jàgídíjàgan nípa ìpolongo ìdìbò tí wọ́n bá wọlé tán wọ́n á wò pé jàgídíjàgan ló lè ṣe ọgbọ́n orí wo ló wà lórí ẹ̀ ayé ibi tó ayé ká ti pe àwọn ìfúnnu wa àti ọgbọ́n orí wa ká lè ṣe nǹkan tí ó tọ́ àti èyí tó yẹ káwọn náà rò pé ọ̀la ó sì padà máa dára ẹni tí ó ní kó wá ṣe jàgídíjàgan yìí kí ló fi dá ẹ lójú wípé o lè padà ga jù gan lọ lọ́jọ́ ọ̀la wọ́n ní àìmọ̀dá ẹ̀dá ló mú ẹ̀dá ló mú ṣàníyàn ọ̀la fún ìdí èyí àwọn ọ̀rọ̀ tí àlejò wa ti bá wa sọ kárí pé a fi sí apá àlàáfíà wa tí a fi jẹun kárí pé à ń mú lò àwa ní rí jù báyìí lọ ní abala bó ṣe ń lọ ní òní nítorí àkókò wa tó ti kó wa ní papamọ́ra èmi àwa máa fi àsìkò yìí dágbére fún yín ní orí ètò ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ àlejò wa pé ẹ ṣé púpọ̀ tí a pè yín tí ẹ jẹ́ wa ojú òní tí ìyẹn Olúwa máa bá mi pa lílọ àti bíbọ̀ yín mọ́ ẹ̀yin ará ilé ojú tẹ wá fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di ibà bàbá rẹ tó bí mi lọ́mọ ìbàyà tó wò mí dàgbà ń lé ní ẹgbòkẹ́ tó sọmọ lórúkọ èmi mo tó báyìí mo jù báyìí mi gbéraga Ọlọ́run jẹ́ kó wọnú mi orúkọ tèmi kò yí padà mi Olúwagbémiga Olúwagbémi Sọlá ní bàbá tó bí mi lọ́mọ mọ́ ń dágbére fún lórí ètò lénìí pé ó dàbọ̀ bí Olúwa bá tún fẹ́ ìlànà tó wà lójú mú màwòrán yín lọ́la ẹ jẹ́ kí arábìnrin mi kí òun náà kó dágbére fún yín. ó kúkú wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fà fún òjẹ́ àkókò òbẹ́ nìkan kan sọ̀rẹ́ àníríì jù báyìí lọ lórí ètò yín ètò wa mo lérò pé ẹ ti gbọ́ kókó nǹkan tí àlejò wa tí wọ́n ti bá wa sọ lónìí wọ́n ní ká rò dáadáa ìwọ tó bá wò kó fẹ́ ṣe jàgídíjàgan lákòókò ìpolongo ìdìbò yìí tàbí lákòókò ìdìbò gangan rò lẹ́ẹ̀kan sí kó tó ṣe ẹ̀hán náà sì mọ̀ sọ wà láṣẹ Èdùmàrè Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ títí di ọ̀la tátùmọ̀ pàdé lórí ètò yín ètò wa àlàáfíà tayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ní kí n bá yín láṣẹ Èdùmàrè. àtẹ̀mí àti Ògúntóyè Olúwaṣeyìfúnmi àti àlejò wa làwọn fásitì yìí ṣe ìdágbére fún yín lórí ètò pé
mọ̀ ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí àjẹlẹ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúndùn àbọ̀ wa ní yá mẹ́nu bá àmọ́ kó tó kó kí a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìṣe ọ̀pọ̀ tó fi ìgbà kan jẹ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ ní ní thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala àríyá. ọmọ akéèntì ní òní báwo ni a máa rí wípé púpọ̀ nínú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́ńdẹ̀tì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀.